أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه وناج منهجه إلى يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وبعد. adúpẹ́ lọ sí ọ̀dọ̀ ọlọ́run ọba tí ó ṣe wá ní mùsùlùmí, òun náà lọ́ba tí a dúpẹ́ fún. À ń tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún asójáde nábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ìkẹ́ ọlọ́run kó máa bá ànábì àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí tí à ń tẹ̀lé jùpọ̀nà tí ànábì wa sallallahu alayhi wa sallam tó fi ilẹ̀ tí ó fi di ọjọ́ tó jẹ́ pé la yanfa'u fihi malun wala banun. Owó àtọmọ ò ní ṣàǹfààní tó bá dijọ́ náà àyàfẹ́ tó bá pàdé ọlọ́run ọba àlékiọlá pẹ̀lú ọkàn tó là kù níbi ẹbọ ṣíṣe àti ìwà nifaq. Àwa ń fi àánú ọlọ́run àfi ń bẹ lọ́run àdánwò tí yóò bá wa táfìlà sí ìsìláàmù mọ́ ọlọ́run má jẹ́ kó ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa. Lẹ́yìn ilé à ń kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa pátá tí à ń wò wá káàkiri gbogbo àgbáláyé àtàwọn tí wọ́n tó máa gbọ́ ní ọ́díò náà wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Gẹ́gẹ́ bí a ti ń ṣàlàyé lọ fúnra wa lórí ọ̀rọ̀ ìlànà sísìn òkú nínú Islam, a ti sọ lọ fúnra wa lórí ọ̀rọ̀ báwo ni Islam ṣe ní ká handle ẹni tí ara rẹ̀ ò yá nígbàtí ó bá wà lórí àìsàn. A ti ṣàlàyé gbogbo eléyìí, a ti bá débi wípé ẹni tí wá jáde láyé kí ni ojúṣe àwa tí a jẹ́ ẹni tó wà ń bẹ̀ nígbàtẹ́ni yìí jáde láyé. Bákan náà àwa tí a jẹ́ alásùnmọ́ tá a jẹ́ mọ̀lẹ́bí kí lójúṣe wa, a ti sọ gbogbo eléyìí lọ. Yorùbá sọ yí pé ẹni tí ń sunkún òkú kò bá sírí rẹ̀, so ẹni tó palẹ̀ mọ́ òkú olóṣèkíní òun ló bá sírí rẹ̀. A sọ fún wa pé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nígbà tó jáde láyé tí Abubakar tó dé, Abubakar ń sọ yí pé tibuta hayyan wa mita, torí pé àfáà wa kan wọ́n pè wá sákèsí yí pé nígbàtá a mọ̀ sọ ní ìta sílọ̀ wà má yíta òun ládákọ̀, so tibuta hayyan wa mita, so wa mita, so Abubakar ń sọ pé wà nàbí ọ̀dá nígbàtọ̀ wà láyé, ìgbà tó tún kú tán ó tún ṣe kí ni ó tún dá. Aṣọ nǹkan tí Abubakar Siddiq tó ṣe pẹ̀lú ànábì wa sallallahu alaihi wasallam. Ìntọ́kàn òun náà ni pé ká palẹ̀ òkú yìí mọ́ pẹ̀lú pé ká lọ wẹ̀ tagsilul mayyit, a fẹ́ wẹ̀ òkú. Nínú sharia Islam ṣàlàyé fún wa yí pé wíwẹ̀ òkú yìí fardu kìfáyà ni, ọ̀ranyàn tító ni, so kìí ṣe ọ̀ranyàn ojúlówó. Tá bá ti rí àwọn tí wọ́n dìde sí láti lọ wẹ̀, so àwọn ènìyàn náà ni wọ́n ṣe kíni ni wọ́n ṣètò wíwẹ̀ rẹ̀. Ṣùgbọ́n ìlànà wo wá ní Islam sọ fún wa lórí wíwẹ̀ òkú? Àkọ́kọ́, àwọn tí wọ́n wẹ̀ òkú a ní a fẹ́ kí wọ́n jẹ́ ará ilé òkú yẹn, asọ́nìjẹjọ náà, torí pé àwọn ará ilé ànábì lọ wẹ̀ ànábì sallallahu alaihi wasallam. Àti pé àwọn nǹkan tí máa ń ṣẹlẹ̀ nígbà tí èèyàn bá kú tán, ẹni tó jẹ́ èjè èèyàn tó jẹ́ mọ̀lẹ́bí èèyàn òun ni yóò lè faradà. Lápẹẹrẹ, mò ń wẹ̀ bàbá tó bí mi sáyé, mò ń wẹ̀ ìyá tó bí mi sáyé nígbà tí wọ́n jáde láyé. Nǹkan tí èèyàn bá rí ń bẹ̀, ṣé ọmọ rẹ̀ yóò kórìíra nǹkan tó bá jáde látara òbí rẹ̀? Kò ní gbà sára yí pé àwọn náà ti fara kírun tó jẹ bẹ́ẹ̀ fún ọ rí nígbà tó wà ń kéke.
ṣùgbọ́n àkàlọ́pẹ́ nìkan wá tí èsẹ́ jẹ rẹ̀ tí èsẹ́ kankan bàbá àmàmù wọn kìíní kan ti kó wọn náà sáré yọjú lọ bẹ̀ yọ ó lè fa ẹ̀bọ̀ wọ̀wọ̀ torí pé tá a bá kú tá bá a ṣe dùnmọ́láwà ẹ̀ oríṣiríṣi nǹkan ní máa ń ṣẹlẹ̀ tá a bá kú tán ṣùgbọ́n olè yóò sì máa wẹ òbí rẹ̀ tí ó ní gbá yìí pé ẹ̀yẹ ẹ̀kan ìtọ́ yẹ kóhun ó ṣe fóbi òun oní tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ ẹ̀ tí yóò sì farabalẹ̀ ṣe dáadáa ìgbà tí Ànábì sallallahu alaihi wasallam tó jáde láyé àwọn tí wọ́n wẹ ń ṣe Ọlọ́run àwọn mọ̀lẹ́bí rẹ̀ ni o àwọn wo náà ni òun náà ni Al-Abbas tó jẹ́ ẹ̀gbọ́n bàbá Ànábì sallallahu alaihi wasallam bákan náà Abdullahi tó jẹ́ ọmọ Abasi òun náà wà náà tó wẹ ń ṣe Ọlọ́run sallallahu alaihi wasallam bákan náà Fadilu tó jẹ́ ọmọ Abasi yìí òun náà wà náà tó wẹ Ànábì sallallahu alaihi wasallam bákan náà ẹni tí wọ́n ń pè ní Kuthmu so òun náà wà nínú ẹni tí ó wẹ Ànábì sallallahu alaihi wasallam bákan náà arákùnrin tá à ń pè ní Shakran yìí ẹrú Ànábì ni sallallahu alaihi wasallam òun náà wà nínú ẹni tó wẹ Ànábì sallallahu alaihi wasallam bákan náà òun náà ní Usama ibn Zaid àwọn Abakiri Umaru wọn ò súnmọ́ bí tí wọ́n ti ń wẹ Ànábì o bí wọ́n ṣe jẹ́ alásùnmọ́ tó bí wọ́n ṣe jẹ́ sàábé tó eléyìí fi ń jẹ́ kó yé wa pé àwọn tí Islam fẹ́ kó wẹ òkú òun náà ni àwọn ẹni àfi tó bá jẹ́ pé ẹni tí wọ́n fẹ́ kárí lára ẹni tí ó wẹ òkú kò sí lára wọn ìgbà náà ni tó nǹkan ara àta so àwọn tí wọ́n wẹ Ànábì ní pẹ̀lú àwọn ìyàwó Ànábì sallallahu alaihi wasallam kí ni ìròyìn táàrí lára ẹni tí ó wẹ òkú àkọ́kọ́ àwọn àfáà jẹ́ kó yá pé as-salah ó gbọ́dọ̀ jẹ́ ẹni rere ó gbọ́dọ̀ jẹ́ èèyàn dáadáa kí ni ìdí tí Ànábì sallam tó fi sọ báyìí ni pé ẹni tí ó jẹ́ ẹni rere náà lẹ́ni tí ó lè kó ẹnu rẹ̀ níjànú tí ò ní jẹ́ wípé gbogbo ń tó bá rí lálébù yóò lọ máa sọ níta pé àṣìbá àṣì dùnmọ́láwà ẹ̀ àṣì owó kan bẹ lábíyà bàbá lágbájá báyìí nígbà tá a fẹ́ wẹ̀ tá a sí báyìí la ilaha illallah so kò gbọ́dọ̀ jẹ́rú ẹni báwọn o lẹ́ntẹ́nu rẹ̀ ò ní bírèkì ó ń ṣe Ọlọ́run sallallahu alaihi wasallam Ànábì ní man satara musliman ẹnikẹ́ni tó bá bá sírí mùsùlùmí láyé ń bí satarahu Allahu yawmal qiyamah Ọlọ́run bá lékẹ́ ọlọ́wọ́ bá sírí tiẹ̀ náà tó bá dijọ́ gàrí kìámà arapa àsì bá sírí òkú òun náà ni ká má sọ gbogbo ká má sọ tí ọ̀dà nípa rẹ̀ nígbà tá a fẹ́ lọ wẹ̀ àbígbà tó kú tán káwa tó bá ti jẹ́ mùsùlùmí ká gbọ́ yé o tó bá jẹ́ mùsùlùmí so ẹlẹ́ẹ̀kejì Ànábì wa sallallahu alaihi wasallam ń sọ fún ayé pé la tasubbul amwat ẹ má máa bú àwọn òkú mọ́ o fa innahum qad afdaw ila ma qaddamu torí pé wọ́n ti lọ bá nǹkan tí wọ́n ṣe nínú àdísì Abi Rafi Ànábì ní man ghassala mayyitan ẹni tó bá wẹ̀ man ghassala mayyitan ẹni tó bá wẹ̀ òkú kan so fakatama alayhi tó wá bàṣírí rẹ̀ tí ó sọ nǹkankan tó rí nípa rẹ̀ tí ó sọ síta Ànábì ní gufira lahu 40 marratan Ọlọ́run bá àlékè ọlọ́wọ́ ṣe àforíjìn fún 40 marratan nígbà 40 so Ọlọ́run bá àlékè ọlọ́wọ́ fi ṣe kí ni ó fi ṣe àforíjìn fúru ẹni bẹ́ẹ̀ eléyìí jẹ́ kó yá pé nínú ìròyìn tí yọ́ wà lára ẹni tí yọ́ wẹ̀kú òun náà ni pé kí ni o yọ́ jẹ́ ẹni tó lè kó ẹnu rẹ̀ níjànú tí èsì ẹni tí yọ́ kàn máa ju ọ̀rọ̀ lẹ̀ bòròbòrò ìròyìn kejì tí yọ́ wà lára ẹni tí yọ́ wẹ̀ òkú òun náà ni al-khibra ẹni yẹn gbọ́dọ̀ jẹ́ ẹni tí yọ́ mọ̀ nípa wíwẹ̀ òkú kí la máa ń wá jáde lára òkú nígbà tó kù bá kú àwọn bó ní àwẹ̀ kí la gbogbo àwọn nǹkan yọ́ jẹ́ tó ní khibra ń parẹ̀ tó mọ bí yẹn ṣe wẹ̀ ìwẹ̀ òkú tí ó bá ti mọ̀ kódà kó kẹnu rẹ̀ ọmọnù jù bẹ́ẹ̀ lọ Islam ò pa láìmọ̀kan sọ̀rọ̀ o Islam ò pa láìmọ̀kan kò pè sí ọ̀rọ̀ dá sí ìntẹ́yìn bá ti nímọ̀ bẹ́ẹ̀ so níbi ọ̀rọ̀ olókùdéhun aláìmọ̀kan nírú ẹni bẹ́ẹ̀ jẹ́ kódà kò nímọ̀ gbogbo ayé èyàn ò lè mọ̀ nǹkan tán kò sẹ́ni nǹkan tí èsì aláìmọ̀kan ọ́ mele ò ní mele ni tí ó bá ti mọ̀ ń pe léyìn kó fi abala abẹ yẹn kó fi sílẹ̀ ní ti Islam tí ó ṣe fún wa onílé báwo wá ni a ṣe wẹ̀ òkú gangan gbogbo àdìsí táwọn afọ́ọ̀mọ̀ sọ fún wa lórí ọ̀rọ̀ wíwẹ̀ òkú èyí tó jẹ́ ọmúdá rẹ̀ tó jẹ́ kí lórúkọ rẹ̀ tó jẹ́ ògbóǹtarìgì ibẹ̀ tá a gbára lé
òun náà ni hadithi Ummu Atiyya tó jẹ́ pé òun náà ni ìpìlẹ̀ níta mímu pẹ̀lú ọmúdá nìyẹn o tó jẹ́ pé ẹni Ummu Atiyya yìí àwọn àfáà jẹ́ kó yá pé oní máa ń wẹ òkú ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí lójú ayé ànábì wa sallallahu alaihi wasallam ànábì sì kọ́ ní béèyàn ṣe kí ni o béèyàn ṣe wẹ òkú ànábì ṣàlàyé rẹ̀ fún Ummu Atiyya. Ummu Atiyya ló wá kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ànábì ṣàlàyé rẹ̀ fún nígbà tó máa ànábì náà tó kú òun lànábì ni wọ́n lọ pè wá nítorí pé a ti sọ́nà obìnrin òun ni yóò wẹ obìnrin obìnrin òun ni yóò wẹ àwọn ọmọ wẹrẹ tí wọn ò tí bàlágà ọkùnrin ó wẹ ọkùnrin ó jẹ́ ọmọ wẹrẹ ọkùnrin ni o ọmọ wẹrẹ obìnrin ni o tí ó bá tí bàlágà tọ́jú àwọn ọmọ kéékèèké obìnrin ni ó wẹ wọn ó fi hàn yìí pé n tá à ń sọ nípa ọ̀rọ̀ àgbọ́yé kò sẹ́yìn tí ọkàn ṣùgbọ́n fẹ́ẹ̀ kan obìnrin ju ọkùnrin lọ torí pé abalabi tóbi ó ti ṣiṣẹ́ lórí àlámọ̀rí ọ̀rọ̀ yìí ó ju abalabi tí ọkùnrin ó ti ṣiṣẹ́ lọ ẹ rí i pé abala tọkùnrin nìkan ni ọkùnrin ó ti ṣiṣẹ́ ṣùgbọ́n obìnrin yóò ṣiṣẹ́ lábala títí náà ọkùnrin ó ṣiṣẹ́ lábala títọ̀dọ̀ tọkùnrin ẹgbẹ́ rẹ̀ so ọkùnrin ó ṣiṣẹ́ lábala ti ọ̀dọ̀ ọkùnrin ẹgbẹ́ rẹ̀ obìnrin ó sì ṣiṣẹ́ lára obìnrin ó tún wá ṣiṣẹ́ lára àwọn ọmọ wẹ́rẹ́ a rí pé abala bíi tí obìnrin ó ti ṣiṣẹ́ ó ti pọ̀ ju ibi tí ọkùnrin ó sì kíni o tí ó ti ṣiṣẹ́ lọ so kọ́lọ̀ balikọ́lá kọ́sà nẹni kọ̀ọ̀kan wa Ummu Atiyya òun ni Ànábì sallallahu alaihi wasallam òun lọ́kọ́ ní bí yóò ṣe kíni o bí yóò ṣe wẹ òkú nílànà Islam so tí abawa lọ sínú àdífi Ummu Atiyya yìí Ànábì sallallahu alaihi wasallam àdífi yìí wà nínú Sahih Ànábì kọ́ Ummu Atiyya àwọn àfáà wa yọ ẹ̀kọ́ jáde nínú àdífi Ummu Atiyya yìí pé gbogbo nǹkan tánàbí sallam tó kọ́ ẹ̀ báwo la ṣe wá wẹ òkú wa tó ti kú kọ̀sẹ́ni tí ò ní kú ẹlòmíì tí ẹ fẹ́ gbọ́rọ̀ rẹ̀ lára ẹ wò ẹ má sọ̀rọ̀ ọ̀n tó tiẹ̀ jẹ́ mọ́rọ̀ kú rárá o bí wò tí kù wọ́n sàkù lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ojúṣe mùsùlùmí sì ni pé ká lẹ́kọ̀ọ́ nípa nkẹyìn ká lè bá a mọ ìlànà tí Islam gbé wá fún wa lórí rẹ̀ a wà gbé òkú a gbé sáyé ibi tó ga lẹ́yìn ìgbà tá a ti lo gbó àwọn ìlànà tá a sọ ní ìjẹjọ pé ká daṣọ bò ó ká sì gbá ká sàwo a wà gbókun àti fẹ́ wẹ̀ báyìí gbogbo ọ̀nà tá a bá rí ká fẹ́ gbàwé òkú àkọ́kọ́ ni pé a kọ́kọ́ gbaṣọ lára òkú ṣùgbọ́n gbígbaṣọ lára a ní já sí hóhó ọmọlúàbí o ẹni tí wọn ò gbaṣọ lára rẹ̀ tí wọ́n fi wẹ̀ òun ló ń ṣe Ọlọ́run sallallahu alaihi wasallam kí ló sì fà á nígbà tí wọ́n fẹ́ wẹ̀ ànábì sallallahu alaihi wasallam nínú àdíthì ìyàwó Aisha radiyallahu anha tá a bá lọ wọnú Sunan Abu Daud ó wà ń bẹ àwa tá a bá ní Sunan Abu Daud lé àwa náà lè lọ wò ó tá a bá wo hadith 3141 hadith number 3141 hadith ká lọ wò ń bẹ hadith tí mo fẹ́ sọ yìí ó wà ń bẹ ní kíkún kí ni ìyàwó Aisha sọ ó nígbà tí Ànábì sallallahu alaihi wasallam àwọn tí wọ́n fẹ́ wẹ̀ ànábì tí kálukú wọn wà nínú ilé pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam wọ́n wá sọ pé anujarridu rasul kama anujarridu mautana ṣé a gbara aṣọ lára ànábì gẹ́gẹ́ bá a sì máa ń gba aṣọ lára àwọn òkú wa ṣé a gba aṣọ lára ànábì bẹ́ẹ̀ anujarridu rasul kama anujarridu mautana ṣé bá a sì ń gba aṣọ lára òkú wa yòókù ṣé bẹ́ẹ̀ la sì gba aṣọ lára oúnṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam ibi tí a ti ń dìbẹ́tì lọ́wọ́ ìyàwó Aisha radiyallahu anha ó ní fa'alqallahu alayhim nawm Ọlọ́run bá lékè ọlá kan fi orun kún gbogbo wọn lọ sínú ilé òun tọ́jà pé ma min ahadin minhum kò sí ẹnì kankan nínú wọn àyàfi kó jẹ́ wípé agbọ́n rẹ̀ báyìí ó ti dorí kodò lọ níbi tí a ń sùn dé so lẹ́yìn ìgbà náà fakallamahu mukallimun olùbánisọ̀rọ̀ kákàbánisọ̀rọ̀ ó bá wọn sọ̀rọ̀ débi wípé ẹni tó bá wọn sọ̀rọ̀ yìí
wọn ò mọ bí ohun náà ti wá min nahiyatil bayt abala bí ilé kẹbà lóhun ti ń jáde wọn ò sì mẹ́ ti ń sọ̀rọ̀ ohun tí wọ́n gbọ́ tí kálukú wọn fi tí ara wọn gbọ́ náà ni pé ẹ gbọ́dọ̀ gbàsá ọlára ó ń ṣe ọlọ́run o ẹ wẹ́ bó ṣe wà bẹ́ẹ̀ so eléyìí òun ló mú wọn tí a fi wé ànábì wa sallallahu alaihi wasallam ṣùgbọ́n tó bá ti yàtọ̀ sí ànábì ẹ rí i pé tí a kọ́ sọ ni pé anujarridu rasul kama anujarridu mautana ṣé a máa gbàsọ lára ànábì gẹ́gẹ́ bá a ṣe ń gbàsọ lára àwọn òkú wa òkú tá a máa ń wẹ̀ sọtẹ́ yẹn bá fẹ́ wẹ̀ òkú a mú aṣọ gbàgẹ̀rẹ̀ kan ló jẹ́ pé ẹwà dúró àwọn tá a kàtá ni wọ́n wẹ̀ ń ṣe ọlọ́run sallallahu alaihi wasallam so alálẹ̀ àkọ́lì èèyàn mẹ́rin yóò wẹ̀ òkú ó kéré tán so iṣẹ́ tàwọn kan tá a bá rí nítorí pé kò sí provision dáadáa lọ́dọ̀ wa lórí ọ̀rọ̀ àwẹ̀kú inú yàrá kó tó pọ́ tí kálukú kú sí náà ni wọ́n ti mọ́ mánéèjì ìwẹ̀ tó bá jẹ́ pé ládùúgbò kọ̀ọ̀kan tí muslim community kọ̀ọ̀kan tá a jọ kan tá a ra kọ́ ilé kẹ́kọ̀ọ́ òkè tí wọ́n ti ń kú ládùúgbò yìí o tá a ti kà láti bí síbí iṣẹ́ àwọn tí wọ́n láwọn ń joyè ẹ̀sìn tọ́ka jẹ́ pé wọ́n kà joyè ẹ̀sìn tí wọn ò lórí pa kankan iṣẹ́ kálukú nù kákàrà kọ́ bí ojúlé méjì síbì kan sínú àdúgbò ok ibi tá a ti máa wẹ òkú ni o wọ́n ti rọ́ọ̀nù páìpù sí gbogbo ẹ̀ wọ́n gbókù yẹn ọ̀nà tí ó rọrùn tí ò ní nídìí pé àwa ń tó tí a pọ̀ ọ̀pọ̀lọpọ̀ tá a máa wẹ̀ nínú agbo lọ́dọ̀ wa kálukọ́ máa tó tí a pọ̀ inú yàrá kó tó pọ̀ náà látọ̀nra wa so bá a ṣe wọ́n mánéjì lọ́dọ̀ wa náà kára mú aṣọ gbàgẹ̀rẹ̀ kan tá a bá lè wọ dírọ́ọ̀sì fúnkun tá a bá bí níkà kan so ìyẹn ò rọrùn tá a bá ti lè wọ níkà fún tí ó bá wá sí níkà táàrí dírọ́ọ̀sì kan tí wọ́n lè wọ̀ fún ká mú aṣọ bí ìró ká ṣe báyìí tí ó gùn so àwọn méjì ẹnìkan fà ń bẹ ẹnìkan fà ń bí wọ́n dàbójú ara rẹ̀ tá a fi bọ́ sọ lọ́ra rẹ̀ torí kó gbogbo ẹni tí ó wẹ̀kọ̀ àtẹni tí ó wà ń bẹ a gbọ́dọ̀ rí òhòkú a máa ń wẹ bí ojú ara rẹ̀ lábẹ́ aṣọ ni a gbọ́dọ̀ rí so Islam ní a sì bá wọn a gbé òkú yẹn sí àyè ibi tó ga báwọn tí a lè kọ́kọ́ ra fọ́ọ̀tẹ̀ díẹ̀ nínú kára fọ́ọ̀tẹ̀ díẹ̀ tíntìntì ni o torí pé ó ti di ọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ a lè ra gbé orí rẹ̀ sókè báyìí kọ́kànra jókòó báyìí ká sì wá gbé padà sílẹ̀ ká tó bẹ̀rẹ̀ sí ní tábà ní tó bá jẹ mọ́ nǹkan bí ẹ̀gbin ó lè ti wá sálẹ̀ díẹ̀ so a wà lo glove ẹnìkan mọ̀ sẹ́wọ́ omi sí ọwọ́ abẹ́ aṣọ náà ni a ti rọ àmọ́ tábà fún òkú yẹn so wọ́n ti máa ṣe omi sí wa lọ́wọ́ a tábà fún tábà ti tábà fún tẹ́ dáadáa a mú glove tá a lò a yọ kó ń bẹ́ a mú mi so tó bá jẹ́ pé obìnrin òun bá ní afẹ́wẹ̀ wọ́n fẹ́ kí wọ́n bá tú irun rẹ̀ kí wọ́n bá sí mẹ́ta so wọ́n ó tú irun fún so wọ́n padà bá sí mẹ́ta so tó bá jẹ́ pé ọkùnrin òun la bá fẹ́ wẹ̀ àwọn àfáàní tí gbogbo àwọn nǹkan tó jẹ́ súnánì fitrọ̀ bí àwọn èékánná nǹkan tó bá jẹ́ pé èékánná rẹ̀ bá gùn apá kan àwọn àfáàní ká bá mú kó àwọn kan ní ká bá mú kó so gbogbo ọ̀nà tá a bá dára pé a lè fi beautify òkú tá a pọ́nlé ẹni àpọ́nlé ní mùsùlùmí gbogbo ọ̀nà yẹn la gbọ́dọ̀ sí kí ni o la gbọ́dọ̀ gbà á pọ́n òkú mùsùlùmí lé àti bàtàbàtàn glove mi á mú a wá ṣe àlùwàlá gẹ́gẹ́ bá a ti máa ń ṣe àlùwàlá fún ìrun so a ti ṣàlàyé bá a ti máa ń ṣàlùwàlá lọ lórí ètò yìí so a ṣe àlùwàlá wa nígbà tá a bá fẹ́ bá fọ ọwọ́ omi tá à ń fi sọ́wọ́ náà láti ibi orí èékánná ibi ọwọ́ yìí láti sìn débi kókó ọwọ́ báyìí tá a bá ṣe níbi yíyọ ẹnu kì í ṣe pààrọ̀ mi sí lẹ́nu o glove yẹn náà láàfi sínú omi a kàn ra sí báyìí lásán ibi mú náà a kàn ra sí báyìí a sí báyìí torí pé tí omi bá tún wọ ẹnu àbí gbogbo àwọn ìwọ ara tó bá yẹ lè wọnú bó ṣe wọnú náà ni ó jáde ó tún lè mú ẹ̀gbin míì jáde kúrò ní ara so omi táwa fẹ́ fi wẹ òkú so nígbà tí Ànábì ṣàlàyé fún Ummu Atiyya Ànábì ní iksinnaha thalathan aw khamsa máa wẹ̀ bẹ̀rẹ̀ látòrí mẹ́ta Ànábì dákọ̀ pé wẹ̀lẹ́ mẹ́ta àwọn àfáàní omi tá a bá rí omi tọrọ alọ́wọ́rọ́ díẹ̀ kì í ṣe pé kó gbóná táwọn gan ò nílé tọ́ bọ̀ o ń tá a bá lè ṣe fúnra wa lójú ayé ńgbà tá a wà lójú ayé a gbọ́dọ̀ bá òkú lò ká máa sọ pé kò kú ní mọ̀ nira
bá a sọ ń sùkú sùn wọn ò lè mọ̀ rárá o Islam ò sọ bá ń fún wa o omi yọrọ alọ́wọ́rọ́ díẹ̀ so tá a bá wá rí ewé sídìrú so ewé èèyàn máa ń gbìn dáadáa àwa náà gbìn ìbẹ̀lẹ́kùlẹ̀ bíi so ewé sídìrú so ewé tó dáa ni ànábì dáa kọ yí pé káfí máa wẹ òkú pé inú nǹkan tá a fi wẹ òkú lọ́wọ́ léwé sídìrú so ewé àlùbáríkà ni ewé àgbo tí ó dàbí ọṣẹ tá a bá rí ewé national ajá ọ̀tọ̀rí máa ń lẹ́gùn ńlá o ewé national rajà àwọn àgbo tí ó dàbí ọṣẹ tá a bá rí ewé so tá a bá rí ewé Abdullahi so tá a bá rí ewé a mú kí lórúkọ rẹ̀ ọṣẹ alilu ọṣẹ náà ọ̀sá burú so ewé láàfi a ti gbó tí ó dàbí ọṣẹ a mí sí omi yẹn mọ́ omi tá a fẹ́ fi wẹ òkú yẹn so lẹ́yìn ìgbà tá a ti ṣàlùwàlá fún tán bí ìgbà tá a fẹ́ wẹ ìwẹ̀ jẹ́nẹ́bà a wà kọ́kọ́ bá fọ orí pẹ̀lú alilu ọṣẹ ká bá fi fọ orí dáadáa a fọ orí abẹ́rẹ́ lórí a sùn orí yẹn nù a wẹ abala ọ̀tún délẹ̀ tá a bá lọ ọṣẹ ká lọ ọṣẹ tó bá dáa so a wẹ abala ọ̀tún délẹ̀ so a tún ra yí níbi ẹ̀yìn náà a ra bá wẹ̀ a wẹ abala àlàáfíà a wẹ̀ délẹ̀ so a sì bá ńlá kọ̀kọ́ tá a bá ti lo kẹ̀kẹ́ tára yẹn ti mọ́ dáadáa ká kà máa fomi sin ara lásán ká tó fomi sin ara padà ká máa ṣe abala ọ̀tún ká tó ṣe abala àlàáfíà so a sì rọ àwọn kan mọ̀ bá ní yí tẹ́lẹ̀ bí ẹ̀yìn náà so a rà ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ bá a sì gbogbo ara a fọ̀ bá ní ẹ̀ẹ̀mẹ́ta omi tó bá wá tábàrí kó ti mọ́ ní mẹ́ta a stop ẹ̀ tí ọba tí mọ̀ bóyá ara yẹn sì dọ̀tí a wẹ̀ lẹ́ẹ̀kẹrin tábà ti wẹ̀ lẹ́ẹ̀kẹrin a fẹ́ lẹ́ẹ̀karùn kún kọ̀ bá àti mọ́lẹ́ lẹ́ẹ̀kẹrin so tí ọba wá omi tá wá fẹ́ lòun ànábì ní omi tó bá kẹ́yìn ká wá sí kí ni o ká fi káfúrà sí so a fi káfúrà sí èyí tó sì kí ni o èyí tó kẹ́yìn àwọn wo bá ti máa ń wẹ òkú náà àwọn wo la wà ní wẹ̀ àwọn wo la sì wẹ̀ nínú ṣẹ̀ríà Islam gbogbo ẹni tó bá kú sójú ogun tọlọ́run àní wẹ̀ ṣùgbọ́n ẹlòmíì tó bá kú ṣẹ̀hídí torí pé ikú ṣẹ̀hídí pọ̀ ikú téèyàn fi máa ń jèrè ẹ̀san ńlá lọ́dọ̀ Ọlọ́run tó yẹ pé ẹni tó bá kú síbẹ̀ Islam ní eléyìí kú sójú ọ̀nà tèmi Ọlọ́run ọ̀gá rẹ̀ ní kí wọ́n pààyàn sójú ogun Islam tí èso ogun á dalẹ̀ ẹrú ọ̀gá rẹ̀ nù so irú ẹni wọn ò ní wẹ̀ rárá bó ṣe kú náà tó ń tẹ jẹun ànábì ní ayé bí ẹ jẹun níjọba ìkàmọ wọn ò gbé dìde lẹ́yìn tí yọọ mọ ọrùn tùràrí àlèmísìkì ni tí wọn bá ti ń gbé dìde níjọba ìkàmọ so a ní wẹ tí wọn bá pa sójú ogun so shahidul ma'araka àìwẹ wọn ṣùgbọ́n ẹlòmíì tó kúkú ṣẹ̀yìdí mi torí pé kú ṣẹ̀yìdí pọ̀ gbogbo okú tó bá jẹ́ ikú nira fún ẹni tó jẹ́ wípé mùmíní ni mùsùlùmí ni ọlọ́run ọba àlékè ọlá wá gbé ikú gbóná wá bá kò síkú kankan tó tutù ṣùgbọ́n ikú yàtọ̀ síkú tó jẹ́ pé ikú yìí àwárí sí ikú nira ọlọ́run ọba àlékè ọlá ní òun fẹ́ fi bá pẹ̀sẹ̀ rẹ̀ ni kó lè bá jẹ́ni tóun ó tún kẹ́ńjọ́ gbéra lè kíámà àṣé ìntàwọ̀ ọmọ fífira wá sí ẹ̀ pé ẹ̀rí nǹkan ó kúkú kìíní kan dànù kó lè bá àtúndínládá wájú ọlọ́run ni ẹni tí náà rún pa ara àwọn tí ó kúkú ṣẹ̀yìdí nù ẹni tí ń rọbí lọ tó kú ọlọ́run o gbogbo àwọn aláboyún wa ọlọ́run mọ́ bá ní sọ wọn nírọ̀rùn o mọ́ bá ní sọ láyọ̀ àtàlàfíà o ẹni tí ń rọbí lọ tó kú ara kú ṣẹ̀yìdí ni ẹni tí mọ́tò pa ara kú ṣẹ̀yìdí ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so àwọn ẹni eléyìí àáwẹ̀ wọn àní fún onídàájọ́ ẹni tó kú sójú ogun títí ẹ̀sìn irú àwọn eléyìí àáwẹ̀ wọn bákan náà ẹni tí ọba ní jẹ́nẹ́bà la jẹ́nẹ́bà ara rẹ̀ tó tó wá kú tí ò ti wẹ̀ jẹ́nẹ́bà ìwẹ̀ kan náà láwẹ̀ ìwẹ̀ kan náà ti gbé méjèèjì bákan náà oyún tó bá jábọ́ tó ti lé lóṣù mẹ́rin tó ti póṣù mẹ́rin tó bá ilé wálẹ̀ àwọn àáfàá ní àáwẹ̀ á sì kírun sí la so á kírun sí la so ntí Islam sọnù páàtì ara tí wọ́n gé tọ́jà wípé ẹni tó ní accident ló ṣẹlẹ̀ àròkútù ara mọ́ ju pé bọ́yẹ́sẹ̀ ni wọ́n kàn rí lásán wọ́n wẹsẹ̀ náà
lókùrúgbà tí wọ́n bá ti rárá òkú wọ́n wọ ẹsẹ̀ náà ni wọ́n kírun sí la kọ́lọ̀ balẹ̀kọ́lá kí ọlá wa mi gbogbo orú àwọn nǹkan báyìí so tá a bá ti wá wẹ òkú tán inú wẹ̀ abẹ́ ẹ̀ márùn léyìí tá a bá rí i pé ó ṣe ń bẹ̀ kò sí ní a lè wẹ̀ ní ibẹ̀ ẹni tó wá wẹ òkú so náà ó tún lọ wẹ̀ padà àbí ò ní padà wẹ̀ ẹni tó wẹ̀ kú sí yọ wẹ̀ padà àbí ò ní padà wẹ̀ mọ́ àdíìsì gbogbo àdíìsì tó wáyé lórí rẹ̀ kò séyìí tó fẹsẹ̀ múlẹ̀ wí pé kẹ́niyàn lọ wẹ̀ padà so gaskiya káyọ̀tì lọ́ba gbogbo àdíìsì tó wáyé pátá lórí pé ẹni tó wẹ̀ kú kọ́ lọ wẹ̀ padà kò séyìí tó fẹsẹ̀ múlẹ̀ lórí rẹ̀ àwọn àfáà ní tó bá wù ó lè wẹ̀ tó bá sì wù ó lè ṣe kíni ó lè má wẹ̀ kò sí nǹkan kan tó sọ yí pé kọ́ lọ wẹ̀ tí àlùwàlá òkú tó wẹ̀ kì í ṣẹ̀gbin náà kì í ṣẹ̀gbin ní ẹni tó wẹ̀ dìbò ká sọ yí pé àlùwàlá rẹ̀ já abẹ́ ló máa ká o ti gbọ́dọ̀ lọ wẹ̀ rárá o àbẹ́ ẹlòmínà ẹ̀ má ti fọ́ kùkù báyìí ọ gbọ́dọ̀ lọ wẹ̀ rárá tí ó bá lálùwàlá tẹ́lẹ̀ kọ́ sálùwàlá kó náà jọba àwọn bọ́ síbi tí wọ́n ti kírun ní tí Islam sọ ni báwo wá la ṣe máa ń fi aṣọ sí òkú lára a ti wẹ̀ tán bá a ṣe wẹ̀ òkú tán á mú pẹ̀fúmù tó bá dáa tóorùn rẹ̀ dáa Islam ní a wà á fi sí ara òkú àwọn àyè kọ̀ọ̀kan bí iwájú orí báyìí àbíyá ibi àti ibi ẹsẹ̀ báyìí so àwọn àyè yẹn a fi ra bí ojúgun ibi orí ẹsẹ̀ sálẹ̀ so àwọn àyè wọn a fi pẹ̀fúmù sí a fi ra òkú yẹn báwọn aṣọ táwa fẹ́ fi sin òkú tẹkfínù lẹ̀ manjit òun ló kù nínú ṣẹ̀ríà Islam aṣọ funfun òun Islam ní ká fi sin òkú wa yóò sì jẹ́ aṣọ gbàgẹ̀rẹ̀ mẹ́ta tí ò ní jẹ́ wípé wọ́n ràn kagbọ̀yé èyí tá a máa ń ṣe lọ́dọ̀ wa pé lágbájá ti kú ọya ẹ lọ wá aṣọ wá ẹran sọ tẹ́lọ̀ tọ̀rọ̀ àwọn òtún ní òtún ní gbowó tàbí kó ní òun ò lè ran ẹ̀kọ́ náà wọ́n bá kú oríṣiríṣi nkẹ̀kẹ̀ so àwọn àfáà jẹ́ kó yá pé wọ́n sin Ànábì sọ́lá pẹ̀lú aṣọ tó jẹ́ wípé àti Yámánì ní ẹ ti bá Ànábì gbé wá Yámánì ò ní ẹ ti bá Ànábì gbé wá inú ẹ̀gbọ̀n òwú ni aṣọ ń sì ní kì í ṣe aṣọ gbàgẹ̀rẹ̀ kódà kò sí láwàní ń bẹ nínú aṣọ tẹ́bi sí oúnjẹ Ọlọ́run sáwọn sàbí ọ̀gbẹ̀sìn yìí ṣùgbọ́n àwọn àfáà jẹ́ kó yá pé tá a bá wá lu aṣọ ìgbàgẹ̀rẹ̀ yìí nírú tí wọ́n kàràn tí wọ́n ràn bí jàlámíà tí wọ́n wà ní kún ó ti òkú bọ̀ nú kọ̀sá burú ń bẹ ṣùgbọ́n kò dáa tó ká lu aṣọ lásán tọ́lá rẹ̀ rí i pé wọ́n lu aṣọ gbàgẹ̀rẹ̀ lójú ayé Ànábì nígbà tá a ti rí wọn ṣùgbọ́n èyí tó pọ̀ jù ó ní pé kí ni o ká lu aṣọ lásán pàtàkì jùlọ irú tí wọ́n fi sin oúnjẹ Ọlọ́run nù àwọn sàbí ò sì ní mú nǹkan kan fún oúnjẹ Ọlọ́run àfi ní tó bá dáa ní tó bá dáa ni ẹja máa sojú kòkòrò rẹ̀ tá a láṣìírí tí wọ́n fi sin ìgbà tí Abdullahi ibn Ubay ibn Salul tó kú olórí àwọn mùnàfíkì Madina tó jẹ́ pé òní ń da sáfù Ànábì irú tó jẹ́ pé ẹni ìbínú Ọlọ́run ni ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ Ọlọ́run ní kánàbí ọ̀bàjà àmọ́ ọ̀dà sáfúrú tí èsì díẹ̀ nígbà tó kú ọmọ rẹ̀ Abdullahi tọrọ sọmọ náà ti ń jẹ́ Abdullahi mùsùlùmí dáadáa ni sàbí gidi ni bó ṣe wá bá Ànábì ní pé Ànábì dákun mo fẹ́ kó fún bàbá mi láṣọ tí wọ́n fi sin Ànábì wá fún wa ní kọ̀míǹsù rẹ̀ aṣọ gbàgẹ̀rẹ̀ Ànábì nífẹ̀ẹ́ Abdullahi ibn Ubay ibn Salul so kótó Ànábì tó lọ kírun sí la kọ́nà tó wá sọ pé bó o kírun sí la jù bẹ́ẹ̀ lọ kódà kọ́ tọrọ àforíjì fún kódà bọ́ tọrọ àforíjì nígbà 70 èmi Ọlọ́run ò ní foríjìn nítorí pé kí ni ìwà nifaq tó ti wù so a rí pé aṣọ kọ̀míṣù l'Ànábì fún Abdullahi ṣùgbọ́n ń taari tí wọ́n fún yìí náà ẹ̀yin náà ẹ̀wọ̀n ta ni wọ́n fún Abdullahi ibn Ubay ibn Salul so ká padà síbi tí wọ́n fi sí ń sí Ọlọ́run wọ́n imported aṣọ ní fi sin Ànábì so ti yé báyìí suhliyatun bid so láti Yemen ni wọ́n ti mú wá so aṣọ Yemen wọ́n import aṣọ wá ní tẹlifíwọ́nìyà mùsùlùmí ò lè lo imported aṣọ ní fi sí ń sí Ọlọ́run sallallahu alaihi wasallam kì í ṣe aṣọ dáadáa ó sì lówù nú so ti yé báyìí aṣọ lówù ni so interfere ń bẹ̀ ni pé kò wulẹ̀ nídìí ká sọ kẹ́hìn tẹ́lọ̀ wo ní ọ̀ràn sọ àìmọ̀ òkú dì
ó ní kẹsẹ̀ mọ́ wá télọ̀ káàkiri àwọn àfáà jẹ́ kó yá pé aṣọ mẹ́ta ó ní tọpin márùn ní tó bí ṣùgbọ́n kì í ṣe pé wọ́n rẹ́rìí fún àwọn àfáà kan sọ yí pé àwọn àfáà ẹ̀sìn ní tí wọ́n bá gẹ́gẹ́ bí àfáà Ibn Mundhir ṣe sọ pé ní tá a bá lọ́dọ̀ àwọn sálàf tá a bá lọ́dọ̀ àwọn sàbí náà ni pé arígbó tó bá ti di ibi tọ̀rọ̀ obìnrin márùn ni wọ́n máa ń lò ṣùgbọ́n wọn ò kóòtì àdìsí fún wa ó wà nú ọ̀rọ̀ ẹ̀sìn tó jẹ́ wípé àwọn sọ̀hábà ó ṣe tí wọn ò ní kóòtì àdìsí ṣùgbọ́n àti rẹ́rìí látọ̀dọ̀ wọn pé aṣọ bíi márùn òní wọ́n máa ń lò fún obìnrin wọ́n á ní kínìdí òun náà ni pé ńgbà tá a wà láyé náà ìmúra obìnrin ó wulẹ̀ pọ̀ ju tọkùnrin lọ ọkùnrin lè mọ́wọ̀ ju nǹkan méjì lọ tí ó sì jáde nínú aṣọ ó lè má dé fìlà tí ó kàn wẹ̀wù lásán àti ṣòkòtò tí òun kódà kò ní wọ underwear kò ní wọ nǹkankan ju ẹ̀wù àti ṣòkòtò lọ nísìnyí sí gbèsè ayé lọ́n ti ẹnu ó rí àkọ́ tó jẹ́ wípé nǹkan méjì lobìnrin ó mú nímọ̀ra tí ó wà sọ pé ló ń jáde ajẹ́ yìí kí bí ẹ ṣe jẹ́ tọ́lọ́n ni wọ́n máa ṣe ọ̀ṣọ́ bẹ́ẹ̀ náà ni àlékún ọ̀ṣọ́ wọn ṣe gbọ́dọ̀ pọ̀ ju tọkùnrin lọ nígbà tá a bá fẹ́ sin wọn ara hikima ti ń bẹ níbẹ̀ nu ló jẹ́ pé aṣọ márùn òun ni tóbi mẹ́ta òun ni tọkùnrin ṣùgbọ́n tá a bá rí mẹ́ta náà téèyàn bá tún mọ òkú dì àtún kò ní ìdíkẹ́ wọn rán bláùsì tàbí òun náà tún ṣe ràn ká mẹ́ta náà ó ṣe di obìnrin náà ṣùgbọ́n dáa pọ̀ kọjá wípé márùn òun náà ni tóbi ní ó sì kí ni òní ọ̀jẹ̀ á wà tẹ aṣọ yìí aṣọ tá à ń sọ yìí àwọn àfáà ní ta ni ọ̀rọ̀ ọ̀rá gan ọ̀rọ̀ awẹ́kù nísìn ó nídìí àwọn ìnáwó kékeré kan ẹ lọ ra perfume ẹ lọ ra gbá ẹ lọ ra wo ẹ lọ ra kókó bá wà sásùn ìnáwó kan ni ọ̀rọ̀ pa afẹ́ gbẹ́lẹ̀ torí bá ti ń ṣètò ń lọ wọ́n ti gbẹ́lẹ̀ ní mọ́kíbárọ̀ àádé bẹ́ẹ̀ tó àjẹ́ pé lẹ́nà la fẹ́ lò ṣùgbọ́n torí pé ilẹ̀ Yorùbá la fi ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ̀sìn ìtẹ́sìn sọ fún wa ni pé ká sin òkú sí ìtẹ́ alihamudulilayi eléyìí wọn ti di táwọn èèyàn ti ń gbọ́yé dáadáa so tó àjẹ́ pé wọ́n ti ń gbẹ́lẹ̀ lọ níbi tí wọ́n ti ń gbẹ́lẹ̀ owó olè gbígbé yìí àtowó aṣọ tá a fẹ́ rà níbo ni Islam ti ní wọn ó mú àwọn àfáà jẹ́ kó yá pé ìpìlẹ̀ òun ni kó jẹ́ pé nínú property òkú láti mú òkúkú ẹ mú nú owó rẹ̀ ẹ fi lọ bá gbẹ́lẹ̀ ẹ lọ bá ọ̀nà ní property rẹ̀ ká sì tètè bá sí rí òkú yẹn ó ní ìtumọ̀ pa nífẹ̀ẹ́ òkú ẹ mú nú property rẹ̀ ẹ fi bá lọ ṣe báyìí ẹ fi bá ṣe báyìí ẹ fi bá ara sọ ìyún nípìlẹ̀ ṣùgbọ́n tá a bá rí nínú mọ̀lẹ́bí inú ọ̀rẹ́ inú ojúlùmọ̀ pé lágbájá kú ẹ mọ́ orí aṣọ tẹ́ẹ̀fì sín èmi náà fẹ́ kọ́ lọ́wọ́ bá ṣe mí jọgbẹ́ àríkàmọ́ àwọn tá a fi lè sí olóore pọ̀ tá a bá rẹ̀ ń tí ó ṣe àní sọ pé náà náírà inú pọ́pátì wọn láti mú àmọ́ pílẹ̀ lẹ̀sìn gbé wà wọn. kódà àwọn àfáà sọ débi pé ṣé tóbi yẹn bá wá kú náà sínú pọ́pátì rẹ̀ láti mú ni apá kan àfáà nínú pọ́pátì rẹ̀ ni àwọn kan àfáà ní no ọkọ rẹ̀ lọ jẹ́ ọ̀ràn èèyàn fún kó bá ṣe rí ìyàwó rẹ̀ so alimuhim ká lọ ra aṣọ àti wọ́n múnú pọ́pátì ni o àti wọ́n ṣe kí ni o wọ́n mú lọ́dọ̀ àwọn ojúlùmọ̀ àbọ̀ rẹ̀ ni a lọ ra aṣọ ṣùgbọ́n ẹni tó bá wá jẹ́ ẹni tó gbé aṣọ ìrọ́mù wọ̀ bóyá ń ṣe umura lọ́wọ́ tó ti wà nínú aṣọ ìrọ́mù àbí ń ṣe hajj lọ́wọ́ tó ti wà ní inú aṣọ ìrọ́mù ẹni tí ń ṣe hajj lọ́wọ́ tó wà nínú aṣọ ìrọ́mù tó bá kú bá láì tí ìbọ́sọ ńlẹ̀ nínú aṣọ tí ò tí ìbọ́ aṣọ yẹn lẹ̀ nínú ṣẹ̀ríà Islam aṣọ yẹn náà láàfi sín àwa ní kọ́fà orí tiẹ̀ wọ́n ó sin tí wọ́n ó sí orí rẹ̀ lẹ̀ ẹni tó ṣẹlẹ̀ sínú àdìsí Abdullah ibn Abbas nígbà tí wọ́n ń ṣe hajj lọ́wọ́ tẹ́ni yóò tí ìbọ́sọ ìrọ́mù lẹ̀ kò tí ì parí iṣẹ́ hajj débi pé yóò fi bọ́sọ ìrọ́mù yẹn lẹ̀ láwọn iṣẹ́ téèyàn ọ̀kọ́ ṣe kéyò tó lè bọ́sọ ìrọ́mù lẹ̀ so kò tí ì parí rẹ̀ tó kú bẹ́ẹ̀ nǹkan ọ̀gùn rẹ̀ lọ́lẹ̀ mọ́lẹ̀ tó fi kú ànábì wa la tukhammiru ra'sa ẹ má kọ́fà orí rẹ̀ fa inna Allaha yab'athuhu yawma al-qiyamah mulabbiyan torí pé tọ́lọ́wọ́n bá lékè ọlọ́ba gbèdìdé báyìí èyí tí ó máa wí wájú náà ni pé labbaik Allahumma labbaik labbaik la sharika laka labbaik innal hamda wan ni'mata laka wal mulk la sharika lak ànábì ní tí ó máa wí náà tó bá di ìjọba àríkàmọ́ tọ́lọ́wọ́n bá lékè ọlọ́ba gbèdìdé yóò máa pe labbaika ni kì í so ẹ má bu pakọ́fà orí rẹ̀ so bí kò ṣe wà ó nìyàn so ntànàbí sàṣálà tí ń ṣàlàyé fún wa nu so ó fi hàn yìí pé ẹni tí ọba jẹ́ alálàájì
tó bá kú bá ń pẹ̀lú aṣọ ìrọ́mù yẹn nígbà tá aṣọ ìrọ́mù yẹn bẹ lọ́rùn rẹ̀ a ní sí kí ni o a ní borí rẹ̀ a ní kọ́fà orí rẹ̀ bákan náà ẹni tó bá kúkú ṣẹ̀hídì tá a sọ lẹ́ẹ̀kan pé wọn ò ní wẹ̀hún aṣọ ẹ̀jẹ̀ yẹn náà tó wà lára rẹ̀ òun náà ni wọ́n fi gbé sínú sàárè ànábì lóun náà yóò dìde níjọ́ ìgbéra àlìkíyámà gbogbo aṣọ ẹ̀jẹ̀ ń pátá yóò máa rùn fún àlùmísìkì ni so ààyè tó ga lọ́nà balẹ̀ kí ọlọ́wọ́ àtòsí wọn èé wẹ tó bá kúkú ṣẹ̀hídì wọn èé sì fasọ́ sí la so aṣọ yẹn lòun náà wọ̀ bó ṣe wà bákan náà alálàájì aṣọ ìrọ́mù rẹ̀ ni wọ́n fi sín ṣùgbọ́n orí wọn ò sí ilẹ̀ tá a bá wá rí òkú kan tó kú tí aṣọ tá a rí aṣọ yẹn ò ju mẹ́ta lọ àbí ẹ̀ aṣọ tá a rí jà ẹ̀ kò tó mẹ́ta aṣọ àwọ̀tàn kò sówó gbogbo àtàwà mẹ́rin àròwó tá a fi ra sọ so aṣọ tá a wá rí tá a mánéjì kọ̀kọ́ fà ẹni ìtàn tá a bá fa orí ẹsẹ̀ ọ̀yọ́lẹ̀ tá a bá bà síbi ẹsẹ̀ orí ọ̀yọ́lẹ̀ ṣẹ̀rí àsìlámù ní ká dì bá ń lórí káwá fẹsẹ̀ lẹ̀ káwá nǹkan míì fi di ẹsẹ̀ bẹ́ẹ̀ ń bàbá gbé dénú sàárè kí wọ́n ra fi ewé síbẹ̀ kí wọ́n ra togi sí abalabẹ̀ ẹsẹ̀ láyọ̀lẹ̀ àbà kọ́fà orí torí pé alálàájì òun nìkan ni ẹni tó gbé aṣọ rọ́ọ̀mù wọ̀ tó fi kú òun nìkan ni wọ́n fẹ́ kọ́ sọ pé kí ni o kí wọ́n sí orí rẹ̀ lẹ̀ so eléyìí ò jẹ́ àwọn àgbọ́yé àti wá aṣọ yìí á tẹ aṣọ gbàgẹ̀rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta á tẹ́lẹ̀ nínú ṣẹ̀ríà Islam wọ́n fẹ́ ká fi pẹ̀fúmù sí ara aṣọ ká fi pẹ̀fúmù sí ara aṣọ báyìí á fọ pẹ̀fúmù sí so á wà gbé òkú yẹn á gbé sí àárín rẹ̀ tá a bá ti gbé sí àárín rẹ̀ aṣọ tòkè àti tẹ aṣọ mẹ́tẹ̀ẹ̀ta lẹ̀ àtẹ mẹ́tẹ̀ẹ̀ta lórí ara wọn so àtẹ aṣọ kìíní àtàṣọ kejì àtẹ kẹta àwa ti gbé òkú sáàrin báyìí aṣọ mẹ́ẹ̀ẹ́ta tá tẹ́lẹ̀ ara wọn á mú ntọ́wá lòkè pátápátá tọ́ náà ìsókù gbogbo bá a ti ń ṣe náà ojú ara rẹ̀ ọgbọ́dọ̀ sílẹ̀ o á dà sọ báyìí á dà kejì náà á ròlù ẹ̀ báyìí so á sì kejì náà bẹ́ẹ̀ á sì kẹta náà bẹ́ẹ̀ á ròlù ẹ̀ bẹ́ẹ̀ á wà lọ pàdé rẹ̀ lókè á so okùn mọ́ lókè okùn yẹn ò sí lára nǹkan kan ju pé torí tá a bá fẹ́ gbé òkú lọ kọ́mọ́ bá a tù torí ẹ̀ jẹ́ pé a tù padà ṣùgbọ́n lónìí ọ̀gọ̀rọ̀ àwọn bídíà inú wọn bú pọ̀ ìkànnù àwọn bídíà ó ti pẹ́ ní bá ń sọ̀rọ̀ lórí wọn bá rí pé ẹ sẹ́ẹ̀mọ̀dí tó fi jẹ́ yí pé tá a bá gbókù dénú sàárè wọ́n wà ẹsẹ̀ gé okùn ara rẹ̀ wípé láyé Umaru ni wọ́n bá gbé Umaru dénú sàárè ni mọ̀lẹ́ká bá ń bi léèrè pé mọ̀ Rabbuka Umaru ní èmi ló ń bi léèrè mọ̀ Rabbuka Umaru wá fẹ́ gbá mọ̀lẹ́ká yẹn lẹ́sẹ̀ pé kò wá rí ààyè ju ọwọ́ pé òun ló fi wájẹ pé láti gbà náà wọ́n máa ń gé okùn yẹn ẹ dákun sí ní tá à ń sọ nípa afẹ́ lọ bá mọ̀lẹ́ká jà nínú sàárè kí ni okùn àti ọ̀rọ̀ ẹ rí i pé bídíà ì máa ń fọyàn nù gan ni láwọn èèyàn tó ṣe Allahu Akbar wẹ̀nà Allahu Akbar mẹ́rin náà ní bẹ tábà fẹ́ kírun sókù la so bóyá tòkù náà wọ́n ń kírun séwù bú láàánú pé bàbá yẹ kẹ́ ẹ ti kú o ẹjá bá ń ṣe Allahu Akbar mẹ́rin lẹ̀ so a sokùn mọ́ lókè a wà fi okùn yẹn wé oníbàásí máa ń kojóbó rẹ̀ kì í ṣe pé wọ́n yẹ ká kókó méje lọ́gbọ́dọ̀ jẹ́ tíyẹn bá máa di yìí tí sábà máa ń jẹ́ náà nù ni but kì í ṣe pé àmọ́ ẹ̀ka kíní kan gbogbo àwọn nǹkan tí ò nítumọ̀ tẹ́ẹ̀ lè rí inú tí àkẹ́kẹ́ táwọn á já sí so a fòkùn yẹn páàkì ẹ̀ àti bákan náà láti di obìnrin náà àti di òkú náà ọwọ́ àkù pé kí lọ́kàn stage tọ́kàn ni pé ká gbé a fẹ́ lọ gbé lọ láti lọ kírun sí la gbígbé òkú yìí ìsìláàmù jẹ́ kó yé wa pé ọrùn lèèyàn máa ń gbókù sí ọkùnrin ni ó sì gbókù kì í sobin so ànábì ní tí ẹ bá gbé jánásà níbo lọ bá ń jáwé sí bíbí wà mẹ́jọ so ànábì ní tẹ́ ẹ bá gbé jánásà sí ẹ̀gbẹ́ tẹ́ ẹ bá gbé sẹ́gbẹ́ báyìí tẹ́ ń lọ fa in takun salihatan tó bá jẹ́ pé ní ire ni yóò mọ̀ sọ yí pé fa khayran yóò mọ̀ sọ pé fa khayran tó yóò mọ̀ sọ pé qaddimuni nínú àdìsí Abi Hurairah
ànábì ní tó bá jẹ́ pé ní ire ni yóò máa sọ wípé kọ̀dìmúnì ẹ̀ tí máa gbé mi pàdé dáadáa tí mo ṣe gbé mi pàdé ṣùgbọ́n tó yẹ pé ẹni aburú ni yóò máa sọ pé ya waylaha ẹgbẹ́ wọn o ayna tadhabuna biha níbo lẹ́ ń gbára yìí lọ sẹ́yìn ò rí yà wájú ni so sẹ́yìn rí yà wájú ni Islam fẹ́ ká àwọn tó bá gbókù kì í jẹ́ pé wọ́n máa yọrin wọn ò ní sáré wọn ò sì ní máa yọrin kí wọ́n tètè rìn lẹ̀ pápápá láti lè gbé pàdé dáadáa tó bá ṣe kí ni o tó bá ṣe so n tí Islam kò sì já tó báyìí n tí Islam sọnù so ewé sídìrú tá à ń sọ wo ni bí ṣe máa ń rí ni so ewé sídìrú ni so n tí Islam sọ wípé ewé yìí ò ní ewé sídìrú so ké bó ṣe rí ni igi ara rẹ̀ yìí ẹ̀gún ni igi ara rẹ̀ so ewé ìlàrọ̀ ajá téyìn ó gbó ọmọ ń hó bí ọ̀sẹ̀ ni so yọ́mọ ànábì ni yọ́mọ ṣe kí ni o yọ́mọ pariwo pé ẹ tì mí lọ bí dáadáa ẹ tètè gbé mi lọ bí dáadáa tí mo ṣe táyà pé ní aburú ni yọ́mọ pariwo pé yá waylaha ẹgbẹ́ ìwọ̀n o so àwa táwa fẹ́ tẹ̀lókù ìsìláàmù fàmí ti wá pé a lè wà lẹ́yìn òkú a lè wà wájú ká fi sáàrin ṣùgbọ́n nǹkan dáa jù torí pé tẹ̀sí yìí ò ní ká wà lẹ́yìn òkú kókò ọmọ lọ ní iwájú so tábà wá ń lọ nínú súnà ni pé wọ́n fẹ́ fún akádákẹ́ ẹ lọ wo tí àtàwọn àáfàá kọ tá a bá lọ wọnú Al-Mudawwana à ń bọ̀ ń bẹ̀ wọn ká tó lọ sí ọ̀tọ̀ níbi Al-Mudawwana tá a bá lọ wọnú tíra táwọn àfẹ́ẹ̀sìn tí wọ́n kọ tíra Al-Mughni gẹ́gẹ́ bí la ilaha illallah Majmu'ul Fatawa Ibn Taymiyyah so tá a bá lọ wọnú Al-Mudawwanatul Kubra náà ó wà ń bẹ̀ àtàwọn tíra míì nínú tíra ẹ̀sìn ipe èyí pariwo nínú bídíà ó ní pé ká máa ṣe àdìkárù ká máa fi tẹ̀lókù ẹ wá wo ńlọgọ̀ọ̀rọ̀ ń bídíà ń ṣe lónìí ẹ máa lọ wọ́n fẹ́ kẹ́ ẹ wà ní ìdákẹ́rọ́rọ́ kẹ́ ẹ wà ní dídákẹ́rọ́rọ́ kẹ́ ẹ kàrá máa lọ ìdákẹ́rọ́rọ́ yóò sún yín mọ́ ìrònú nípa ń tó ṣẹlẹ̀ ṣùgbọ́n lónìí o kò rí bẹ́ẹ̀ o ilé ìranù ni gbogbo ń tànà bí ọba ti ṣe ìranù ni salawatullahi wa salamu alayhi à ń sin òkú lọ sí di ń tà ń pariwo hálà húwà gidi ká n tí a fẹ́ kọ́ wà lára wa nínú ronú kò ní sí ń bẹ̀ mọ́ nínú súnà kálukọ́ parọ́ lọ ẹ̀ràn lọ jẹ́ kálukú lè máa ronú pọ̀ lọ ṣùgbọ́n lónìí síbẹ̀ ló ṣe rí mọ́ sílànà tọ́lọ́n làwọn èèyàn tẹ́lẹ̀ so a sì ní fi iná sin òkú débi kó a máa forí sìn gbogbo kálukọ́ máa ronú lọ ntọ́wà máa wí inú máa ra lọ so eléyìí ni sunna anabi wa Muhammad sallallahu alayhi wa sallam so a ti sọ̀rọ̀ nípa ittiba'ul janaiz tí a máa ń gbókù lọ àwa tá a bá wà ní ìdúró tàbí tí a ń gbé kọjá bá wà ń bẹ̀ nígbà wọn sì tí a ń gbé òkú lọ Islam fẹ́ ká dìde so ọ̀rọ̀ wà lórí rẹ̀ so Islam fẹ́ ká dìde a rí pé stage by stage ní ìsinmi wọ́n ti wẹ òkú tán à ń gbé lọ bo ibi tí wọ́n ti kírun sókùlà so ibi tí wọ́n ti kírun sí òkúlà a ti dì a ti wẹ̀ àbí a ti wẹ̀ a ti dì wọ́n wá ń gbé lọ kí lọ́kàn wọ́n fẹ́ lọ kírun sí òkúlà àwọn èèyàn wo la kírun sí la àwọn èèyàn wo la ní kírun sí la Islam jẹ́ kó yá pé mùsùlùmí á kírun sí la gbogbo kèfèrí pátá à ní kírun sí la bákan náà ẹni tó bá jẹ gbèsè wọ́n fẹ́ kó jẹ́ pé kí ìmáàmù àbáwọn ẹni ńláńlá kí wọ́n má kírun sí la tí wọ́n bá ti bá rí gbèsè ẹ̀san ànábì máa ń béèrè pé ẹ dákun sókù yìí ó jẹ gbèsè tó bá jẹ́ kó jẹ gbèsè tẹ́nìkan lọ́jà ń lówó sáré tí ó bá ti sí ànábì òní sallu ala sahibikum ẹ kírun sí èèyàn yín lànàbì ń lọ lẹ́nu sáà máàmù ń béèrè mà lónìí síbẹ̀ ń já sòwò lókù ni ẹnfílòpù tẹ́ fẹ́ pín kọ́lẹ̀ ń já sí àbẹ́ẹ̀rí kó ànábì máa ń béèrè irú rẹ̀ nítorí pé gbogbo dáadáa téèyàn bá rí ó ṣe láyé ànábì ti jẹ́ kó yá pé nafsul mu'min mu'allaqatun bidaynihi hatta yuqda anhu
gbogbo ẹ̀mí mùmínì pátá wọn ó so kọ́bì kan báyìí ni ẹni gbèsè tó bá rí kó jẹ ọ̀fẹ́ nìkan sínú ìrònú ni o ò ní rí dáadáa tó sínú sàárè òun ìkẹnu sàárè yìí ò ní rí wọn ó sọ ẹ̀mí nǹkan síbi kan níjọba tó bá rántí san gbèsè ni ìyẹn ni èjé kànáà kì í ṣe pé nìyẹn jẹ́ ní ibi ṣùgbọ́n tí Islam gbọ́ ọ́nù kódà tí wọ́n bá pààyàn sójú ogun tọ́lọ́n tó jẹ́ pé ní èèyàn fi lè kó Ọlọ́run nífàjù irú ẹni bẹ́ẹ̀ kò ní tí ìrí kẹ̀ níjọba tó bá rántí san gbèsè ni jẹ̀mọ́ àtàní ọ̀wà níbi kan tó forí kọ́ sínú wa kíbò láti wá mọ̀ yọ wà lákọọ́lẹ̀ Islam fẹ́ ká máa kọ́lẹ̀ pé mo jẹ lágbájá lówó mo jẹ tàmẹ̀dùn lówó torí gbogbo ń tà ń sọ ayé yọ ọ̀tànjọ́ kan kálukú ọ̀bọ̀ sínú sàárè rẹ̀ sàárè ò sí papọ̀ gbogbo ń tọ́ káwọn àfọ́ máa ṣàlàyé ní níbi olókù ẹnfílòpù tara tí wọn ni wọ́n ń jà sí sàárà ilé olókù ní à ń pariwo kí àwọn alábòsí wọ́n tó wá lọ gé ọ̀rọ̀ ṣe ọdán níbi táwọn àti Amadu ti jọ pàdé wọn ò wá gbé ibi tí Amadu ti fún ọ lésì gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ ẹ wá lọ gé fídíò tó ti wá ń ta tipẹ́tipẹ́ ẹ wá lọ gé fídíò pé aṣẹ́dáhùn sọ pé èèyàn lè máa ṣe sàárà àkókò kí ló tẹ̀ fi gbé níbi tí Amadu ti fún ọ lésì tí aṣẹ́dáhùn sọ pé ìta àfa wa sálẹ̀ Ọ̀ṣun sọ bó ṣe rí inú súnà àti fídíò àlọ́dàpọ̀ bàbá Ádámù gẹ́gẹ́ sọ àwọn àfa àtàná yẹn dà ẹ̀yin lẹ yálà gidi gbogbo ń táwọn àbá àtàná gan ṣe lẹ̀ ń kọ́yìn sí ṣùgbọ́n bí tó bá ti wá bàfẹ́ nú bóyá bí táwọn àbá yẹn ti ṣe mistake ibẹ̀ lẹ́wà gbámúlẹ́fẹ̀ máa fi ra oníṣúná kò kẹ́ wọ́n fẹ́ mọ́ sọ pé táwọn àbá wá sí ọ̀dà ṣé gbogbo yín ò rí ipe ṣe Ádámù sọ pé yàn gbọ́dọ̀ máa kúnlẹ̀ fún yàn gbọ́dọ̀ fi mú túlẹ̀ wọ́n kọ́ ọ́nù tí àbí wọn kọ́ bẹ̀ ṣé ó Kàmálì ọ̀sọ́ lórí kìíní níjò lẹ́ ń kó tí wọ́n fáwọn eléyìn ṣé báwọn ọ̀dọ́ títí wọ́n ń sọ ní ìsìn ilẹ̀ wa ń pariwo káàkiri so ló fi jẹ́ ṣe bẹ́ẹ̀ rí ṣé Ádámù kọ́ kí ló tẹ̀ fi máa kó tí wọn lórí rẹ̀ gbogbo láàrin kárádá táwọn àbáyé kọ́ lẹ̀ tó jẹ́ pé ní Islam sọ mà kó tí wọn mọ́ lórí ẹ̀ nígbà tẹ́yìn ti takò so àní kí oníbídíà àwọn àfẹ́sìn sọ pé sáàkìrún só níbídíà la ẹ lọ wọnú tíra tí mo dá kọ lẹ́ẹ̀kan Al-Mudawwanatul Kubra àti la ilaha illallah tá a bá lọ wọnú Al-Mughni Ibn Qudama tá a bá lọ wọnú Majmu' Fatawa torí Ibn Taymiyyah nìkan lẹ́ẹ̀ máa pariwo Mudawwanatul Kubra tí a Màlìkí mọ̀ ni Màlìkí yà mọ̀ ni ẹ lọ wò ipe oníbídíà aládàdálẹ̀ ẹ̀yin ọ̀wọ́ agbápẹ́ nìkan mẹ́tọ́jọ́ aládàdálẹ̀ o ẹ̀yin oníbídíà gangan ọyẹ tí ẹ sọ lórí bídíà agbọ́pọ̀ ọ̀dà náà ẹ̀ ń ta kókó wọn là ń ṣe bídíà wọn là ń ṣe bídíà ẹ wá sọ sí bídíà wà nínú ẹ̀sìn àbí ó sì nínú ẹ̀sìn tẹ́ bá ní bídíà wà nínú ẹ̀sìn pé Islam recognize yẹn kan ti ń jẹ́ bídíà àwọn nǹkan wo láàmọ̀ pé ìyẹn ṣe tá a fi mọ̀ pò ń bídíà ni sọ́rí àmọ́ ní gbogbo ẹ̀ náà wọ́n ń pè ń bídíà ìwọ sọ ń tọ́jẹ́ bídíà ọ̀yà wọ sọ́jáde pé nǹkan báyìí ní bídíà kọ́ wá ju àwọn àfáà tí ń ṣe ẹjúwe wọn àwọn àfáà sọ pé ó ní bídíà wọn ò fẹ́ káwọn èèyàn gidi ọlọ kírun sí la ẹ lọ wo Mudawwanatul Kubra ó wà ńbẹ̀ Mughni Ibn Qudama ó wà ńbẹ̀ Majmu' Fatawa ó wà ńbẹ̀ àwọn sálàfù bí ẹ sọnù pé ẹ pa oníbídíà tì tó bá jẹ́ yí kó oníbídíà tó jẹ́ yí pé bídíà rẹ̀ yọkù nù ẹ̀sìn ẹnìkan kọ́ mọ́ débi òkú rẹ̀ tí bídíà rẹ̀ bá yọkù nù ẹ̀sìn sefatiwa àtàwọn ọ̀dọ́ ọ̀sìn lọ́wọ́ alẹ́ ní àbí táwọn bàbá àtàná kò tó tán nígbà àwọn bàbá àtàná ti sọ́ọ̀lẹ̀ náà nù ṣe bínú tí àládá kọ tọ́ba ní wọ́n sọ pé káwọn kìrún sọ ń bídíà labọ̀t ẹ̀ǹtà wa ló ń bídíà wọ́n náà ẹ̀yẹ wa sọ ń bídíà nínú ṣẹ̀rẹ́ Islam asaktu oyún tó bá jábọ́ tó bá bọ́lẹ̀ á kìrún sí la ọmọ wẹrẹ á kìrún sí la lónìí tọmọ wẹrẹ bá kú kọlọ̀bàlìkọlá kọ́sàánú wa kó jẹ́ káwọn mú wa kẹ́mi wọn mọ̀ gùn dáadáa àtàwa náà kọ́lọ̀ kó jogun gbígbọ́n ẹ̀mí fún wa kọ́ wọn pẹ̀ nìkan kan ní rèwerèwe tọ́lọ́ ń bá gbàdẹ̀wò ń dé àwọn èèyàn fẹ́ wọn ò ní fún ọmọ wẹ́rẹ́ bóyá ẹnìkan bímọ ọmọ yẹn sáìsì bóyá bí ọmọ oṣù kan ọmọ oṣù méjì àbọ̀ ọmọ ọwọ́ nkankan wọn kàn sáré ka sínú sọ́ọ̀lù wọn ò ní wọ́n lọ sí a sì pèrò lé lórí bá a ṣe ń pèrò lágbàlagbà lórí náà ni nínú sẹ̀ríà Islam bóyá Abdullahi ibn Abbas ní àbábù rẹ̀rọ̀ ìrántí mọ́ inú athar ìkànnù àwọn méjèèjì ọmọ rẹ̀ kú ìrántí ẹni tí ó bá jábò rẹ̀ yọjá Abdullahi ibn Abbas ọmọ kéke ó kú ọwọ́ à ń sọ báwọn èèyàn pé wọ́n á ń ta àwọn èèyàn máa ti pọ̀ ń tà sí àárín gbé ọmọ bọ́tà kí wọ́n lọ kírun sílá ẹ má bá ń lọ kayé wọn ẹ lọ́ máa kà wọn
ẹ lọ́ máa ka wọn nígbà wọn 100 ní ọya ẹja lọ kírun sọmọ ńlá ó ní torí pé mo gbọ́ pé Ànábì sọ pé òkú kan ò ní kú kéèyàn 100 kí wọ́n lọ kírun sí la tá a wá wo gbogbo wọn tí ò sí ẹni tó mú orogún kọ́ mọ́ lọ́n tí ẹ̀ sì jọ 100 so àfi kọ́nà ọba àlekẹ́ ọlọ́sí kí ni o gbogbo àdúrà tí wọ́n bá ṣe ń bẹ̀ kọ́nà ọba àlekẹ́ ọlọ́ stamp ẹ wo àwọn sàbẹ̀ ẹ wà dánwò tí ń ṣẹlẹ̀ lórí tiwa lónìí wọ́n wá dá lójú pé kò sí ẹlẹ́bọnú àwọn sí tí wọ́n bá mú èèyàn 1000 tó kírun sí òkú la lónìí sáà ní rí 700 tó jẹ́ òní kíní tàbárí èèyàn 50 tó kírun sókú la ìmáàmù tó ṣáájú gan ó ń dèlò ló wà bẹ́ẹ̀ sẹ́rọ lẹ́yìn ló sì pé òkú ló jẹ́ pé kálukú ọmọ sọ́lẹ̀ tí ó sọ tí máa kọ́lẹ̀ pé tí ń bá kú táàfà làgbẹ́já bá ń bẹ láyé tọ́jà àfà súnà gidi oníkó kírun sí ńlá tí òun gangan ọba sí ńlé kọ àwọn èèyàn méjì kí ìmáàmù kọ́kàn wá tari kùndé tọ́jà pé òun gan olóògùn ni gbogbo òpẹ́ ibi tó ọba kù sí tẹ́ máa ń bọ́ sí pẹ̀ èèyàn fẹ́ lọ gbàyàn lẹ́ni tọlọ́pàá wọ́n ní mú ọ̀daràn kan ní tọlọ́pàá ẹni tí ó wà lọ gbàlẹ̀ òun gan wá mú gbódé station sọ́dàrán ò ti di kúkọ̀ ọ̀là pátì báyìí gbogbo bí ní ẹjí sáládà ó tún wá gbégbó lọ́bẹ̀ ní fi sí dp olójú pé wọ́n lẹ mú kan náà àwọn boys wa ọmọ dáadáa ni mo bá fi hàn pé ọmọ dáadáa ara ọmọ wa ni ọmọ dáadáa ní ẹ bá fi lẹ̀ sóńgè sọ́dàrán sẹ́rọ ẹni tí ó sì pé òkú nù kọ́nà balẹ̀ kọ́lá kọ́sánà nìkọ̀ọ̀kan wa àáfà àsọlágbẹrú àti ẹ̀rí pé àáfà ìrìnà rí tí a díẹ̀ máa ń gbìyànjú nínú àwọn oníbídíà so dáadáa pé ó tiẹ̀ àáfà àti ẹ̀ máa ń gbìyànjú àti lè ka tí a díẹ̀ ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ àáfà àti fẹ́ sọra wọn di adájọ́ ẹ̀sìn bíi pé àwọn ní wọ́n fẹ́ máa pe àwọn èèyàn wálé padà àwọn kan wọ́n ń bú kínní lóòótọ́ wọ́n ń sòótọ́ rọ̀ pé káwọn èèyàn àwọn lọ kí àwọn náà bára àwọn bídà àwọn sọ̀rọ̀ pé ẹ lọ kí ó wọ́n ní jáwàrà tí kàmọ́lé ọ̀dá sọ̀rọ̀tìlì fàtí ọ̀dá gbogbo tí a ń sọ pátátọ́ wọn lọ́wọ́ àánú Jawahirul Ma'ani yẹn kì í sórí jìnnà ọ̀dà ń tẹ́ ẹ sọ pé èso òrìjìnà ẹ mú òrìjìnà jáde òrìjìnà Jawahirul Ma'ani síbi tíra ẹ̀yìn oníwìrìdì ni Jawahirul Ma'ani ibẹ̀ láì tí ń kóòtì pé wọ́n sọ báyìí bẹ́ẹ̀ pé ẹ ń bá ṣe báyìí tó gbọ́dọ̀ sí ni àwọn sọ pé sí ti Islam sọnù ẹ wá ní gbogbo táwọn àfáà súnà kóòtì yẹn kì í sọ òrìjìnà Jawahirul Ma'ani bẹ̀rẹ̀ wọ́n ẹ mú bọ́ọ̀tà káwá sí photocopy rẹ̀ tàbí ẹ sọ bí táwọn náà ti rí ẹ mú bọ́ọ̀tà kẹ́ ẹ wá kà ẹ mọ̀ nǹkan tó wà bẹ́ẹ̀ báyìí kẹ́ ẹ máa sọ péjì báyìí pé Jawahirul Ma'ani ní o tọ́bọ̀ rẹ̀ ní o kẹ́ ẹ mú jáde ayé ti rọrùn kọjá kẹ́nìkan wa máa parọ́ fún wa lọ òrìjìnà ń bo ìyẹn ò bá wọn ẹlẹ́ẹ̀kejì ẹ tún wá dá sí ọ̀rọ̀ oúnjẹ Christmas ìyẹn àìpẹ́ ni mo wò ẹ dá sọ̀rọ̀ oúnjẹ Christmas ẹnìkan pé yìí látàbújá ó ní mọ́mù kan gbá ọláwo ọ̀rọ̀ oúnjẹ ẹ̀ á ní pé ẹ máa jẹ́ lọ ọlọ́run ti wá níta ọmọ kìíní kan ẹ máa gbóúnjẹ ẹ jẹ́ ẹ sì bẹ̀rù ọlọ́run in tó yé àwọn tí ń ṣe gan in tẹ́ ń sọ yìí in tẹ́ ẹ̀ ní mọ̀ ń parí rárá ọ̀rọ̀ tọ́lọ́wọ́n bá lè kí ọ láti clear àánú Al-Qur'ani Karim torí pé ẹlẹ́dá tí a kà díẹ̀ ẹ̀yin náà lọ sínú Suratul Ma'idah ayé àbí tọ́lọ́run ti sọ pé wa ta'amul ladhina utul kitaba hillun lakum ayé yẹn gangan òkè rẹ̀ kí lọ́lọ́run kọ́kọ́ gbé wá sí bọ́lọ́run gbé wá pé hurrimat alaykumul maytatu wad-damu wa lahmul khinzir ọlọ́run ka àwọn tí òun ọlọ́run ṣe léwọ̀ fún wa ń kà bọ̀ àwa mùsùlùmí ní ta gbọ́dọ̀ jẹ ó sì ní ta lè jẹ nínú nǹkan tá a lè jẹ tọ́lọ́run ọba àlékè ọlá kà fún wa nínú Suratul Ma'idah ọlọ́run ní wa ma dhubiha ala nusubi gbogbo nǹkan tí wọ́n bá pa tí wọ́n bá fi sọrí òòṣà pátá gbogbo tí wọ́n bá pa tí wọ́n bá fi sọrí òòṣà pátá ọlọ́run ní mùsùlùmí ò gbọ́dọ̀ jẹ oúnjẹ alìlì kìtáàbù ẹ̀yin kọ́lẹ́ mọ̀ sọ fún wa pé ó yẹ ká ṣọ̀kan ẹ wà máa gọ gbogbo yẹn máa gọ sọ́dà pé bọ́ọ̀lù àwọn Christians fẹ́ gba Islam ṣé wọ́n fi pa àwọn Umaru wọ́n fọwọ́ tọrọ wọ́n jẹ́jẹ́ Christmas kiri àbọ̀wọ́ tọrọ ní ẹ fi jọ múra wọn ni ibi tá a bá ti jọ gúnra wa á jọ gbélù ibi tí Islam wa ṣùgbọ́n tó bá jẹ́sìn wa lakum dinukum waliya din ẹ̀sìn tí wọ́n kọ́ máa jẹ́ tiwọn tiwa kọ́ máa jẹ́ tiwa Ọlọ́run wa ń sọ ń bẹ̀ torí sì ẹtú lè sọ̀rọ̀ pé ṣé wọ́n wá kó ti àyà wọn sọ pé lakum dinukum no àyà náà ni Ọlọ́run ní wa ma dhubiha ala nusbi so in tí wọ́n bá pa fóòsà àbí kí ni nusbu in tí wọ́n bá pa fóòsà ọwọ́ wá confirmed
tẹ́ bá relevant tẹ́ current alùsùnà máa ń gbá research kò tó sọ̀rọ̀ ẹ lọ gbá research pé kí ló bí Christmas bí ọ̀rọ̀ mọ́lúdì tẹ́ ń pariwo kí náà ṣe jẹ́ òun náà lọ̀rọ̀ Christmas náà ti jẹ́ wọ́n dá òun náà lẹ̀ after 336 years tí wọ́n ti gbá nàbí Ìsá lọ sókè kìí sí tánàbí Ìsá kó òun ni wọ́n dá lẹ̀ so òun náà dé kìí ṣe ẹ̀sìn alùlùkìtà kìí ṣe tó wà nínú ẹ̀sìn wọn bí mọ́lùdí náà ò ṣe sí inú ẹ̀sìn títí wa àkọ́kọ́ nù tẹ́ bá wá lọ wò ó níbo ni wọ́n ti dá lẹ̀ Róòmù ó sì nìtàn ọdún òsà tiwọn tí wọ́n máa ń bọ ẹ lọ kódà bẹ́ẹ̀ ṣàṣẹ lórí Google yóò ṣe ń tọ́kọ́ dálẹ̀ yóò sọ jáde tí Christian bá ń ṣe ìyàwó tó bá sì kí ni o tí bá ń ṣe ìyàwó tí bá ń ṣe súná ọmọ tí wọ́n bá dáná tí wọ́n dáná halali ní ká jẹ́ńjẹ wọn àjọ ń gbénú ilé papọ̀ tí wọ́n bá gbóúnjẹ fún wa halali ni ṣùgbọ́n tí wọ́n forí rẹ̀ sọ ni wọ́n ń sọ ẹ mọ̀mọ́ dẹ̀sìn rúmáwò èèyàn lójú ẹ lọ change fatiwa tẹ́ ẹ sọ ọdún yẹn ajẹ́rìí jòfà ń gbà ajẹ́rìí jòfà torí rẹ̀ bá tún wá péjọ orí tiyín lọ ajẹ́rìí jòfà gangan gbà wípé ọdún ẹbọ ni láwọn Christian ẹgbẹ́ wọn àwọn kinní náà gbà ọ̀dà pé bóyá àwọn sẹ́wọ̀n dé àbẹ̀wò ní ẹjẹ́ àwọn deeper life gangan gbà wípé ọdún ẹbọ ni nígbà deeper life gbà ọdún ẹbọ ni tí ẹni kò sí nínú ẹ̀sìn àwọn àyà báìbù wo àbí fásitì báìbù wo ló bá kẹ̀ pé kún ó ṣe ṣùgbọ́n gbọ́dọ̀ pẹ̀lú kan náà jọ gbogbo yín ẹ̀yin náà ń ṣe nǹkan tí ó sì ní Islam tẹ́ẹ̀rà yàtọ̀ bá kẹ̀ tẹ́ẹ̀rà dìtọ̀ bá kẹ̀ deeper life gbà orí deeper life wá kójú orí mùsùlùmí lọ ajẹ́rìí gbà orí ajẹ́rìí péjú orí mùsùlùmí lọ mùsùlùmí ní wàá ran agbádá ní ràn bó tó pé ẹ máa jẹ́ lọ ọlọ́ni wàtọ̀ amúlẹ̀dínà ó tún lè kìtàbà yìí lòun lákùn sá ló ń jẹ wọn sá ní àràmù ni àlọ́dún tí wọ́n fi sọ rí ọdún gangan ni o ṣé deeper life pé ṣé kì í jẹ́ńjẹ sí èsì tẹ́lẹ̀ ni àbájẹ́rìí jẹ́ńjẹ kérúbù ṣùgbọ́n wọ́n nínú ẹ̀rẹ́rìí fún eléyìí kúmúyàbí kí ló kọ rẹ̀ ìmọ̀ ń fáyà wọn ni àwọn pásítọ̀ kan bẹ tó yẹ pé lásìkò òsìn wọ́n máa ṣe prógámù lórí rédíò ní pé no Christian mẹ́rin wá lórí rẹ̀ ìwọ àfà lọ́wọ́ arànbótó lórí irọ́ arànbótó lórí nǹkan tí ò nítumọ̀ àwa mùsùlùmí ti ní ìta lè jẹ kìí ṣe pé àbá Christian sí lábala abẹ́wọn àwọn tí wọ́n bá gbọ́yé nínú ẹ̀sìn wọn wọ́n ó ṣe tí wọn ò ní tijú anybody in tó bá gbọ́ pé òun ò ní jẹ́ ń jẹ ilé ayé yóò jẹ́ kọ́ ọmọ pé òun ò ní jẹ́ ẹ̀yin alákùn jẹ́ alájẹgúnrùn so ẹ̀yin alákùn jẹ́ alájẹgúnrùn ẹ jẹ́ ká mọ ń tá a bá sọ àwọn ẹgbẹ́ nǹkan ti kọ́ lórí social media ẹ wà mọ́ dọ́gbọ́n pẹ̀lú ayín bí adájọ́ bí ẹni pé ẹ fẹ́ dájọ́ ẹ̀yin lẹ fẹ́ dọ́gbọ́n pé àwọn èèyàn ṣẹ̀sìn ok nígbà tẹ́ ẹ wá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o tẹ́ ẹ lágídí o tẹ́ ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o èèyàn mélòó ti á gba Islam lọ́wọ́ yín báyìí o tẹ́bẹ̀ tí jọ ń jẹ ọ́yá oúnjẹ Christmas tẹ́ jẹ́ last year Christian mélòó ti á gba Islam gbà tẹ́ lọ́ba jẹ́ Christmas ṣebí torí wọ́n lè wà gba Islam ní àbí ẹ̀ mọ̀ tẹ́ ń ṣe tọ́dún ìdá tó fẹ́ jẹ náà wọn ò gbọ́dọ̀ mọ́ gba Islam lọ́wọ́ yín o kẹ́ ẹ lọ jẹ́jẹ́ Adébóyè kọ́ ọ́ bóyá gba Islam Ọlọ́run ọba àlíkẹ́ láti sọ fún wa pé wà máa dùn bí àlà nùsùbì gbogbo tí ẹ bá ti fi sọ orí òòsà ńgbà kọ́ ni wọ́n á gbọ́ yé pé ọdún òòsà ni tí wọ́n wá ń lagídí pé ẹ máa jẹ́ òrùjú lẹ fẹ́ gbé wọlé hàn àwọn òsì lè gbà so alùbìdíà nìyí ara àwọn òrùjú tẹ̀ ń sọnù ṣùgbọ́n tó jára dáadé ẹ̀ ni pé àwọn máa ń nífẹ̀ẹ́ èèyàn táwa rí pé ìyẹn tiẹ̀ lé dákẹ́ ó pè ẹ yàtọ̀ sáwọn olódò séwù ṣùgbọ́n adákẹ́ ó pè wọn ẹ má dà síbi tí ọba kan yìí oúnjẹ kírísímàsì èèwọ̀ ni kí mùsùlùmí ó jẹ èèwọ̀ nínú kódà tí wọ́n bá dú ẹran nínú májẹ̀mú márùn-ún tá a lè fi jẹ tí wọ́n bá dú tí a lè fi jẹ nǹkan téèyàn bá dú alákọ̀ọ́kọ́ ni pé ẹni tí yóò dú nǹkan ó gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí tàbí kó jẹ́ alul kitab Islam gbé wá imma an yakuna musliman aw kitabiyan ẹni tí yóò dú nǹkan yóò jẹ́ mùsùlùmí tàbí kó jẹ́ alul kitab èèyàn bá number 1 pásítọ̀ lè pẹran tá a jẹ júù lè pẹran tá a jẹ ẹlẹ́ẹ̀kejì an yadhkura ismallahi alayhi kọ́dá ọkọ̀ ọlọ́run lé lórí bí màámù tó bá fẹ́ du ẹran tó bá ní bísmì ṣe Ibrahim Niyas tó bá du haramu lẹ́ran àgbọ̀dọ̀ jẹ́ torí pé Ọlọ́run sọ yí pé ẹ gbọ́dọ̀ jẹ́ nínú nǹkan tí wọ́n bá dá akọ nǹkan míì sí tó bá yàtọ̀ sóko wọn Ọlọ́run wa ma uhilla bihi li ghayrillah so tí odidi ìmáàmù tó bá sọ pé lóko ànábì haramu lẹ́ran àgbọ̀dọ̀ jẹ́
suratul Maida kọ́lọ́nà balikọ́ láti sọ ni aya kẹta lọ́lọ́run ti sọ haramu ni agbọ́dọ̀ jẹ àwọn tá nǹkan o ìyún bá wọn ẹlẹ́ẹ̀kẹta ó ní pé kí wọ́n kẹ́niyẹn kọ́ gé nǹkan tí ìsìláàmù ní kó gé kúrò lára ẹran tọ́ba ẹni tí ó bá gé tí ìsìláàmù ní ó gé kúrò lára ẹran tọ́kàn bóyá ó dun ẹran lọ́rùn lásán tí ó já wọn nǹkan tó yẹ kó já ń bẹ̀ jífà lẹ́ran àlè jẹ́ ó di mẹ́ta ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni pé kọjá wípé Allah yadbahahu linusbin kọ́mọ́ pa fóòsà gbogbo ń tánà bíi tiẹ̀ mọ́ ń sára fún táwọn ẹni àná ń sára fún ẹ̀yin ò tiẹ̀ sára fún gẹ́gẹ́ kódà kó mọ̀ tiẹ̀ kí ìpè lára mú gọ́wọ́ kó mọ̀ tiẹ̀ jọ́tọ̀ ọlọ́run ẹ̀kọ́ olè kọ́kọ́ kórìíra rẹ̀ tó a jẹ pé junction kẹfìrí lẹ́yìn wá ń páàkì mọ́tò sí ìbẹ̀ bus stop tẹ́dó tẹ́ ti fẹ́ wọkọ̀ so ìgbà nìkan wá bá nàbí yìí pé òun lérí pé òun fẹ́ du ẹran sí àyè kan tí wọ́n ń pè ní buwana pé òun ti lérí ní ti pẹ́ pé òun sì fẹ́ pa ẹran fọ́nà ṣùgbọ́n buwana lòun ti fẹ́ pa ànábì ni wá ń bì àyè tó dá kan ṣé òòṣà kan wà ń bẹ̀rì tí wọ́n ti bọ́ rí onírara o ṣé wọn ò tí ì mọ sọdún kan níbẹ̀ rí wọn ò tí ì mọ sọdún kan bẹ̀ onírara wọn ò sọdún láì ànábì ni lọ pa bẹ̀ ó fi hàn pé tí wọ́n bá ṣe bẹ̀ ànábì ò ní fẹ́ kó ṣe gbogbo ohun tó bá jẹ mọ́ pé ọdún ìbádà ni ìjọsìn lọ́dún sọ́wọ́n mọ̀ pé ìjọsìn lọ́dún ni in tó bá sì jẹ́ ìjọsìn kó tó lè ṣe ọ̀rẹ́ rí lórí rẹ̀ ọ̀wá mú wátọ̀ àmú lẹ̀dínà ó túlù kìtàbà hélò ńlá kún wátọ̀ àmú hùkún hélò ńlá kún ẹ̀wà máa yà ń wá kátòkè tọ́lọ́n ti kọ́kọ́ ń gbé bọ̀ pé kí ni mo ṣe lára àmù fún yín àṣé gbogbo tí mo ṣe lára àmù fún yín tó ń jẹ àwọn alùkìtàbà bá lọ bọ́ síbi àràmù ọ̀dà náà tálùkìtàbà bá gbẹ́lẹ́dẹ̀ fún ọsọ jẹ́ tọ́jẹ́ pé oúnjẹ tí ẹni tẹ́ máa ń jẹ ṣé bá Ọlọ́run ti sọ lókè náà pé àgbọ̀dọ̀ jẹ́lẹ́dẹ̀ ajẹ́ pé tó bá gbẹ́lẹ́dẹ̀ wà àní jẹ́ ọjẹ́ gbọ́ ọdún ní kìí sí gbọ́dọ̀ àní jẹ́ bákan náà àwọn tí wọ́n ti wá fi sọrí òòsà tó wà lókè náà tó bá jẹ́ pé oúnjẹ tó gbówó fi sọrí òòsà ní àní jẹ́ ní tí òye yín nù ẹ farabalẹ̀ so ẹ lọ change fatiwa ẹ tó wá ní wọ́n ń wá ọmọ náà káàkiri wọ́n ń wá ìyá nàbí wọ́n wá àbá nàbí pọ̀ wà nù náà sọ ọ̀kadì sọ wà nù sọ yìí mùsùlùmù ni so change ẹ̀ ni kì í ṣe ń tẹ́yàn ọmọ sọ tínú rẹ̀ ọmọ dùn ṣùgbọ́n kì í jẹ́ pé àwọn tó sọ̀rọ̀ rẹ̀ rí gbogbo ẹnikẹ́ni tó bá ti lè múrogún kọ́ mọ́ ọlọ́run lóhun àánú òun ọlọ́run ọba tọ́lọ́mbà wa fi wá díjú pa lórí ànàbí Ibrahim tó díjú pa lórí ànàbí táwa lẹ́n tó sẹ́kù ní táwọn alùsùn náà ń pèpè sínú tí ẹ kàn ń pa kéèsì kì í ṣe pé wọ́n ń sọ tìdùnú ìwọ ọ̀kadì sọ wà ní sọ́yìn Muslim ni tálákùnrin kan wá bá nàbí sallallahu alaihi wasallam ipe ìwọ ànàbí aina abi wa ummi ànàbí ní abuka wa ummuka finnar bàbá rẹ̀ àti ìyá rẹ̀ wà nùnà ẹni wá fẹ́ máa lọ ẹni wá bèèrè wà ànàbí padà ìpé wà ànàbí wà ẹna abuka wa ummuka ànàbí ní abi wa ummi finnar ìyá mi àti bàbá mi náà wà nùnà ó wá fẹ́ máa lọ pé ó tẹ̀ ti dá báwọn ànàbí wà ní wáńbí mọ́ wulẹ̀ tí ì lọ jẹ́ ń sọ fún ọ idha mararta bi qabrin mushrikin rajulin mushrikin gbogbo àtọ́ ọba ti lè gbẹ̀gbẹ́ sàárẹ̀ ẹnìkan tó múrogún kọ́ mọ́ Ọlọ́run tó fi kú fabashiru bin nar sọ fún pé náà ní ọwọ́ arákùnrin ní ànábì ti wá gbéṣẹ́ kan fún mi báyìí tí mà pariwo ẹ̀ káàkiri tantan ipe gbogbo ẹni tó bá lè múrogún kọ́ mọ́ Ọlọ́run tó bá kú lórí ẹ̀ yọ wọ náà ó ní ìmọ̀ káàkiri lọ́wọ́ bàbá Albani ní gbogbo àwọn tó ti lọ wọn ègbé wáyé pé èèyàn tó lè lọ ṣe síyára sàárè kèfèrí kéèyàn ọmọ bàṣárà wọn pé ẹkú yaná sàárè tí mùsùlùmí kan ní a máa sọ so eléyìí nǹkan ni tá a fẹ́ ṣàlàyé alùsùn náà kankan ọ̀sọ́ ní sọ ìgbàdùn àwọn ọ̀sọ́ ní sọ yẹ̀yẹ́ n ti ń bà wọn sí Ọlọ́run nú jẹ́nu wọ ọ̀kanú sírọ̀ ni nígbà táwọn ibi ìlú ẹ̀hún fẹ́ lọ sàdúrà fún ìyá àwọn sọ ọ̀kanú tàn so ṣùgbọ́n ìrùn kọlọ́kà oúnjẹ Christmas gẹ́gẹ́ in tó sọ di àràmù nù lókè bóyá mọ́mù tó lóòpè kò múnádóko tó yá ní pé wọ́n ní ìsáṣẹ́ mọ́mọ̀ sọ báwọn ẹ wà sọ́ra yín di àmọ́ àràbò tó lórí social media bí ẹni pé kíní rárá o áyá òkè yẹn lọ sọ ní ṣùgbọ́n tó jẹ́ ká fẹ́ pín nídìí ẹni pé a rí i pé ẹ ti ẹ̀ gbìyànjú ẹ mọ̀ nǹkan kà ẹ gbìyànjú tó ti yé báyìí Ọlọ́run ó ṣàánú wa o Ọlọ́run ní jẹ́ ajédi o so ajẹ́rìí Jèhófà gbọ́ yé pé ọdún ẹbọ ni kérúbù àǹsẹ̀rà fàbí wo làwọn Deeper Life
wọ́n gbọ́ yé pọ́dún ẹbọ ni àáfà tó wá pé rẹ̀ mùsùlùmí torí pé òun náà aládàádáálé òsì ni òun ni ọ̀wà gbọ́ yé ni wọ́n fẹ́ ṣe Christian gángan ọ̀tako tọ́ba alùlù kìtàbà àwọn Christian tí wọ́n bá gbóúnjẹ fún wa tí ìsúnjẹ ọdún halali ni tí wọ́n bá ṣe súná ọmọ tó wá jẹ́ kí mùsùlùmí lọ́ba hàn pẹ́ran halali ní kájẹ́ ṣùgbọ́n tó yẹ kí pásítọ̀ lọ́pàá tá a sì mọ̀pọ̀ dáàkọ Ọlọ́run sí i kódà tó bá sọ pé lórúkọ bàbá tí ó bá ti fi ọmọ kún halali ni àmọ́ bàbá tí ń sọ ó ní ọ̀kàndá bàbá rẹ̀ mà olùsí ni so ṣùgbọ́n tó yẹ pé lórúkọ bàbá tó tún wá sọ pé àti ọmọ haramu ni àgbọ̀dọ̀ jẹ́ torí bí yẹn dáàkọ ànábì gan so ń jẹ́ àgbọ̀dọ̀ jẹ́ pé òun fowókọ ànábì so àfọlọ́ àna Ọlọ́run àfibẹ́lọ́run inta agbo ekolo mo se mbalejo aburufa hada wa sallallahu ala sayyidina Muhammad wa ala ali wa sahbihi ahyar wa sallama tasliman kathira subhanaka wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin.